Ẹ káàbọ̀ sí ìkànnì yìí ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ káàbọ̀, mo tún ti dé o gẹ́gẹ́ bí mo ṣe ń dé. Mo tún ti mú fíìmù mi wá èyí tí àpàkọ́lé rẹ̀ ní òfin, èyí tí àwọn olóyìnbó máa ń pè ní law. Fíìmù òfin yìí ó wáyé láti ọwọ́ Ibrahim Yekini, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Iteledicon. Kemity náà wà ńbẹ̀, Yetunde Barnabas náà wà ńbẹ̀ àti àwọn òṣèré mìíràn ní ọlọ́kùnjọ̀kan. Fíìmù yìí ó dùn gan, mo really gbádùn ẹ̀, mo gbádùn ẹ̀ gan. Ṣùgbọ́n ìkan nínú scene tó jẹ́ ìpamílẹ́rìn nínú fíìmù yìí, òun ni ibi tí ìtẹ̀lẹ̀ tó ti ká àwọn ọ́físà méjì, èyí tí wọ́n dá wọn lọ́kadà dúró, tí wọ́n fi tipátipá gbowó ọwọ́ wọn. Tó yẹ pé tó bá fẹ́ gbowó, tí wọ́n bá fi lè fún wọn ní owó, wọn ò ní jẹ́ kí ọlọ́kadà náà lọ. Ibi ibẹ̀ yẹn ó pa mí lẹ́rìn gidi, ó pa mí lẹ́rìn gan. Nígbà tí àwọn ọ́físà méjèèjì yẹn, wọn kọ́kọ́ mọ̀ pé ìtẹ̀lẹ̀ ló wà ní inú mọ́tò, torí ìtẹ̀lẹ̀ òun ni ọ̀gá wọn pátápátá ní iléeṣẹ́ ọlọ́pàá táwọn ọ́físà náà ti wá. Bí wọ́n ṣe rí ìtẹ̀lẹ̀ tó wind down gíláàsì mọ́tò ẹ̀, torí pé inú mọ́tò ló wà, wọ́n wà very shocked, as in ẹ̀rù bá wọn gidigidi. Wọ́n lè rò pé ọ̀gá àwọn pátápátá lè ká àwọn ọmọ ibi táwọn ti ń gba owó, táwọn ti ń dáwọn èèyàn dúró, táwọn ti ń fi tipátipá gba owó lọ́wọ́ wọn. Ibi ibẹ̀ yẹn tẹ́ bá rí the way bí wọ́n ṣe ṣe, the way báwọn ọ́físà yẹn bí wọ́n ṣe ṣe lásán, ó pa mí lẹ́rìn gidi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà fíìmù náà, gbogbo scene tó wà ńbẹ̀ náà ó pààyàn lẹ́rìn. Àwọn tí wọ́n direct dáadáa. Gbogbo àwọn òṣèré tí wọ́n lò, wọ́n ṣe dáadáa. So kò jẹ́ bó ti jẹ́ lórí movie review ti tèní. Ẹ má gbàgbé pé movie review nìkan ni channel yìí wà fún. Ẹ̀yin tẹ́ bá ti subscribe sí channel yìí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ like video yìí, ẹ share, ẹ comment, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ má lọ láì subscribe sí channel yìí.